ẹ káàsán àsìkò iṣẹ́ látàárọ̀ ìròyìn ọjọ́ kan rí la mú wá fún yín Adémọ́lá Balógun ní orúkọ tèmi. Ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ àwọn olùkọ́ láwọn ilé ẹ̀kọ́ gíga fásitì lórílẹ̀‐èdè yìí ASUU yóò ṣèpàdé lọ́jọ́rú ọ̀sẹ̀ yìí o láti lè fi mọ ìgbésẹ̀ tó kàn èyí tí ẹgbẹ́ ọ̀hún yóò gbé pẹ̀lú bí ìpàdé ìfikùnlukùn ṣe ń tẹ̀síwájú pẹ̀lú ìgbìmọ̀ aláṣẹ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí èyí tí Yàyálé Ahmed tí ó léwájú rẹ̀ láti má sì jẹ́ kí ìyanṣẹ́lódì tuntun mìíràn kí ó tún bẹ́ sílẹ̀. Àwọn ikọ̀ ìjọba ọ̀hún ni wọ́n ti gbé ìpàdé mìíràn kalẹ̀ pẹ̀lú ẹgbẹ́ ASUU lánàá ọjọ́ ajé. Gbèdéke oṣù kan èyí tí ẹgbẹ́ ọ̀hún fún ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ló parí ní ọjọ́ àbámẹ́ta tí ó sì mú kí àwọn èèyàn ọ̀hún kí wọ́n káyà sókè pẹ̀lú bí ẹgbẹ́ ASUU tún ṣe ń dúró lórí àwọn ilé ẹ̀kọ́ tí ó wà lórí àwọn àdéhùn tí wọ́n sì jọ dúró lé lórí lọ́dún 2009. Wàyí o, mínísítà fún ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ nílẹ̀ yìí dókítà Túnjí Aláùsá ló sọ pé gbogbo ìbéèrè àwọn ẹgbẹ́ ọ̀hún ní ìjọba ti fẹ́ẹ̀ dáhùn sí tán o, tí ó sì ní ààrẹ Bọ́lá Tinubu ti ṣe ìpàdé tó sì ti pa láṣẹ pé kò gbọ́dọ̀ sí ètò ìyanṣẹ́lódì kankan mọ́ wípé ìfikùnlukùn sì ń tẹ̀síwájú. Bákan náà ni ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ nílẹ̀ yìí ni wọ́n ti fi àtìlẹ́yìn wọn hàn sí ẹgbẹ́ ASUU pẹ̀lú ìkìlọ̀ yìí pé àwọn yóò darapọ̀ mọ́ wọn nínú ìjàgùdù wọn bí ìjọba àpapọ̀ bá tún kùnà láti ṣe nǹkan tí ẹgbẹ́ ọ̀hún béèrè fún. Àwọn gómìnà lẹ́kùn ìwọ̀ oòrùn ilẹ̀ yìí tí wọ́n ti fi kún àyàn wọn lórí ìdásílẹ̀ àyàn wọn nídìí ìpèníjà ètò ààbò tí wọ́n èyí tó bí ìdásílẹ̀ fún ọlọ́pàá ìpínlẹ̀ tó fi mọ́ èròǹgbà ìdásílẹ̀ àpò àsùnwọ̀n ẹ̀dáwó fún ìpèsè ètò ààbò lẹ́kùn ìwọ̀ oòrùn ilẹ̀ yìí láti lè jẹ́ kí ètò ààbò kó túbọ̀ gbópọn sí láwọn ìpínlẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà tó wà lẹ́kùn ìwọ̀ oòrùn ilẹ̀ yìí tí àjọṣepọ̀ tí yóò dánmọ́rán yóò sì wà láàrin àwọn gómìnà ọ̀hún. Alága ìgbìmọ̀ ẹgbẹ́ àwọn gómìnà lẹ́kùn ìwọ̀ oòrùn ilẹ̀ yìí ẹni tí tó ṣe gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ló yọjú ọ̀rọ̀ ẹ̀ síta lọ́jọ́ ajé lópin ìpàdé alátìlẹ̀kùnmọ́ríṣe èyí tó wáyé nínú gbọ̀ngàn ìpàdé àwọn ọmọ ìgbìmọ̀ ẹ̀ka aláṣẹ tìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ní Agodi Secretariat nílùú Ìbàdàn. Akọ̀ròyìn wa lọ́fíìsì gómìnà Ọlálékan Sulaimon ó bá wọn péjú síbẹ̀ àlàyé òkú rèé ẹ bá mi kà lọ. Ìgbìmọ̀ ẹgbẹ́ àwọn gómìnà lẹ́kùn ìwọ̀ oòrùn ilẹ̀ yìí ni wọ́n ṣe ìpàdé nílùú Ìbàdàn tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ èyí tó sì ṣe àkójọpọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé tó jẹ́ olùgbàlejò, gómìnà Babájídé Sanwó-Olú láti ìpínlẹ̀ Èkó, gómìnà Dàpọ̀ Abíọ́dún lápínlẹ̀ Ògùn, gómìnà Adémọ́lá Adélékè láti ìpínlẹ̀ Ọ̀ṣun, ẹni tí igbákejì gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun ọmọọba Kọ́lá Adéwùsì ṣojú fún, ọ̀gbẹ́ni Lọ́kì Ayédàtiwà láti ìpínlẹ̀ Oǹdó àti gómìnà Bíọ́dún Oyèbánjí láti ìpínlẹ̀ Èkìtì. Nígbà tó ń gbé àbájáde ìpàdé ọ̀hún síta lópin ìpàdé alátìlẹ̀kùnmọ́ríṣe náà, alága ìgbìmọ̀ ẹgbẹ́ àwọn gómìnà lẹ́kùn ìwọ̀ oòrùn ilẹ̀ yìí ẹni tí tún ṣe gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ó ṣe lálàyé pé àwọn ọmọ ìgbìmọ̀ ọ̀hún ni wọ́n ti ṣe àgbéyẹ̀wò àwọn ohun tó jẹ́ ìpèníjà tó ń kojú ẹkùn ìwọ̀ oòrùn gúúsù ilẹ̀ yìí o, èyí tí a ti rí ìpèníjà ètò ààbò, ètò ìdàgbàsókè iṣẹ́ ọ̀gbìn, ìfẹsẹ̀múlẹ̀ ètò ọrọ̀ ajé àti àwọn nǹkan mìíràn lẹ́kùn ìwọ̀ oòrùn ilẹ̀ yìí. Ìgbìmọ̀ ọ̀hún kéde èròǹgbà láti ṣe àgbékalẹ̀ àpò àsùnwọ̀n ẹ̀dáwó fún ètò ààbò èyí tí àjọ Dawn Communication yóò máa ṣe àkóso rẹ̀, tí gbogbo àwọn olùbádámọ̀ràn pàtàkì sí àwọn gómìnà lórí ètò ààbò láwọn ìpínlẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà tó wà lẹ́kùn ìwọ̀ oòrùn ilẹ̀ yìí wọn yóò sì máa tọpinpin ìṣọwọ́ ṣiṣẹ́ àpò àsùnwọ̀n ẹ̀dáwó náà. Àwọn ọmọ ìgbìmọ̀ ẹgbẹ́ àwọn gómìnà lẹ́kùn ìwọ̀ oòrùn ilẹ̀ yìí wọ́n gbóṣùbà fún ààrẹ Bọ́lá Tinubu lórí àwọn àyàn rẹ̀ láti wá ojútùú sí ìpèníjà ètò ààbò títí kan àgbéǹde ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa Nàìjíríà. Ìgbìmọ̀ ọ̀hún jẹ́jẹ́ àtìlẹ́yìn wọn fún ìjọba àpapọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ìkọlù ìjínigbé èyí tó wáyé ní àwọn ìpínlẹ̀ kan lórílẹ̀-èdè yìí bíi ìpínlẹ̀ Kebbi, Niger àti Kwara. Àwọn ọmọ ìgbìmọ̀ ọ̀hún ni wọ́n tún fọwọ́ sí ìdásílẹ̀ ètò iṣẹ́ ìwádìí ọ̀tẹlẹ̀múyẹ́ nílànà ti ìmọ̀ ẹ̀rọ òde òní èyí tí ó jẹ́ atọ́nà
láti wá ojútùú sí ìpèníjà ètò ààbò ìfẹsẹ̀múlẹ̀ ètò ìkànsíraẹni láàrin ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò láti àwọn ìpínlẹ̀ tí ọ̀rọ̀ náà kàn. Nítẹ̀síwájú àbájáde ìpàdé ọ̀hún, àwọn ìgbìmọ̀ ẹgbẹ́ àwọn gómìnà lẹ́kùn ìwọ̀ oòrùn ilẹ̀ yìí ni wọ́n kọminú lórí ipò tí àwọn ẹnu ìloro orílẹ̀-èdè wa Nàìjíríà wà, tí wọ́n sì béèrè fún àmójútó tó péye nípasẹ̀ àjọṣepọ̀ tó dán mọ́rán láàrin àjọ tó ń ṣètò káàdì ìdánimọ̀ ilẹ̀ yìí láti lè dènà irúwà ògìrìwá ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ìgbìmọ̀ ń kọminú lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n ń wa kùsà lọ́nà àìtọ́, tí wọ́n sì wá dábàá àgbékalẹ̀ ìwé òfin àti ìwé àṣẹ èyí tó tọ́ pẹ̀lú àmúṣe àwọn òfin tó rọ̀ mọ́ ìṣọwọ́ṣiṣẹ́ àwọn awakùsà nílẹ̀ yìí láti lè dènà ewu tó ń dúnkòokò mọ́ àwùjọ wa. Ìgbìmọ̀ ẹgbẹ́ àwọn gómìnà lẹ́kùn ìwọ̀ oòrùn ilẹ̀ jẹ́jẹ́ ìfaraẹnijìn láti ṣiṣẹ́ pọ̀ láàrin ara wọn láti lè wá ojútùú sí ìpèníjà ètò ààbò, kí wọ́n sì tún mú ọ̀rọ̀ ìdàgbàsókè ètò ọrọ̀ ajé àti ètò amúlùúdùn lọ́kùnkúndùn lẹ́kùn ìwọ̀ oòrùn ilẹ̀ yìí. Ìgbìmọ̀ ẹgbẹ́ àwọn gómìnà lẹ́kùn ìwọ̀ oòrùn ilẹ̀ yìí ló wá ké sí àwọn aráàlú láti wà ní ìṣọ̀kan, kí wọ́n sì fi ààyè gba àlàáfíà, kí wọ́n ní ìgbàmọ́ra láàrin àwọn ẹ̀sìn tó wà ní ẹkùn yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe mọ̀ wá mọ̀ fún ìlọsíwájú ẹkùn ìwọ̀ oòrùn ilẹ̀ yìí. Adémọ́lá Balógun ló ń ròyìn fún iléeṣẹ́ BCOS. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ti gbé àbá ètò ìṣúná oní $900 bílíọ̀nù náírà $891.9 billion síwájú ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́. Nígbà tó ń gbé àbá ọ̀hún kalẹ̀, gómìnà ó ní àbá ètò ìṣúná ọ̀hún ló jẹ́ èyí tí yóò mọ́lé ìlànà ìdàgbàsókè tí ọjà rẹ̀ yá kankan. Akọ̀ròyìn wa Ọlámípọ̀sí Ṣọlá ó bá wọn péjú sí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tí ètò ọ̀hún ti wáyé. Ẹgbẹ́ àbọ̀ lẹ́nu Dámilọ́lá Owólabí. Ìgbà keje nìyí tí gómìnà Mákindé yóò gbé àbá ètò ìṣúná síwájú ilé aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́, èyí tí àpapọ̀ rẹ̀ dín díẹ̀ ní $900 bílíọ̀nù náírà. Gẹ́gẹ́ bí gómìnà ṣe wí, $309.9 bílíọ̀nù náírà ló wà fún ṣàkànṣe àtìgbàdégbà, nígbà tí wọ́n ya $500 bílíọ̀nù náírà sọ́tọ̀ fún ṣàkànṣe ńláńlá. Gómìnà Mákindé ní $210 bílíọ̀nù náírà níjọba yà sọ́tọ̀ fún ohun èlò amáyédẹrùn, $70 bílíọ̀nù náírà fétò ìlera, $19 bílíọ̀nù náírà fétò ọ̀gbìn, nígbà tí owó tó lé díẹ̀ ní $400 bílíọ̀nù náírà wà fáwọn ẹ̀ka tíjọba mú lọ́kùnkúndùn. Lára wọn láti rí ẹ̀ka ètò ààbò, ètò ẹ̀kọ́ àtàwọn ẹ̀ka mìíràn. Nígbà tó ń fèsì sí àwọn nǹkan táwọn aṣòfin sọ, gómìnà Mákindé sọ pé àwọn iṣẹ́ àkànṣe tó ń lọ lọ́wọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ ló wà láti jẹ́ kí ìdàgbàsókè aláìlẹ́gbẹ́ kó wà nípínlẹ̀ yìí. Gómìnà tún ṣàfọ̀mọ́ ọ̀rọ̀ tó ń jà rìnrìn pé àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ kan ti tọwọ́ òṣèlú bọ ọ̀rọ̀ iṣẹ́ àkànṣe ọ̀nà Àbújá Olóbìrípo tó gba ẹ̀yìn odi ìlú Ìbàdàn kọjá, èyí tó ń lọ lọ́wọ́. Ó ní èyí kò ní dí àwọn iṣẹ́ àkànṣe yòókù lọ́wọ́ láti lè jẹ́ yíyọrí fún àmúgbòòrò ètò ọrọ̀ ajé ìpínlẹ̀ yìí. Nínú ọ̀rọ̀ rẹ̀, olórí ilé aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́, aṣòfin Adébọ̀ Ògúndòyìn jẹ́jẹ́ àtìlẹ́yìn àtìgbàdégbà fún ẹ̀ka aláṣẹ láti ṣàmúṣe ètò ìṣúná náà. Aṣòfin Ògúndòyìn ti mọ rírì gómìnà Mákindé fún ṣíṣiṣẹ́ kára pẹ̀lú ẹ̀ka aṣòfin fún àgbékalẹ̀ iṣẹ́ ìdàgbàsókè ètò òwòjúrí. Gómìnà Mákindé gbé àbá ètò ìṣúná oní $900 bílíọ̀nù náírà $891.9 billion, èyí tó pè ní àbá ètò ìṣúná fún àmúgbòòrò ètò ọrọ̀ ajé, nínú èyí tí $500 bílíọ̀nù náírà wà fún ṣàkànṣe ńláńlá, èyí tó jẹ́ ìdá 64 àbá ètò ìṣúná náà. Dámilọ́lá Owólabí ló ń ròyìn fún iléeṣẹ́ BCOS. Láti túbọ̀ jẹ ìgbádùn àwọn ìròyìn tó ń jáde láti iléeṣẹ́ wa, ẹ lè darapọ̀ mọ́ wa lórí ẹ̀rọ GoTV ìkànnì 24 channel 134 àti ní orí ẹ̀rọ Startime ìkànnì 43 channel 113. Kí n tó máa lọ, tí gbogbo apáta ní ọ̀rọ̀ ètò ààbò gbèrú o, nítorí náà ẹ jẹ́ ká ṣe ojúṣe wa. Bá a bá rí ohunkóhun, ẹ jẹ́ ká fi tó àwọn agbófinró létí. Èyí lòkun ìròyìn ọjọ́ kan rí wa fún ti àkókò yìí. Ìyókù tún di ní aago 3 nígbà táwọn ọmọ ìròyìn ìpínlẹ̀ Ọ̀yọ́ wá fún yín. Títí ìgbà náà, ẹ máa yá ṣe.